Bàbá onírùngbọ̀n ìyẹ̀wù kẹ́ni ń ṣọ̀tàn ara rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fún olówó ayé ẹ̀ ṣé àgbàgbé ó dà ń gbà náà ẹ jẹ́ ń tẹ̀ wájú ń bí mo bá tàn ń dé gangan ẹ dẹ́kun tẹ̀lé mi o ẹ̀já wọnú agbami ìtàn ń lọ́nù gbó Olódùmarè adùn ní Yorùbá ìletò tẹ́ ń gbọ́ ìrẹ̀lákàtà orí rédíò ṣìlókọ tẹ́mì ń jẹ́ Michael ọmọ Ìjàṣẹ́yìn rèé bàbá àgbà káàfàtà ẹ̀já wọnú gbó ọ̀hún lọ àní rámáyé o. Ìwọ ọ̀rẹ́ mi báyìí ni bàbá mi ṣe tí ó fẹ́ ìyá mi lákòókò tí wọ́n sì fi bí mi. Ìyá mi níwọ̀n ìgbà tí òun náà ti jẹ́ ìwìn ó rọra yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ìsàlú ọ̀run ó já ọ̀kan nínú àwọn èso igi ìyè ó fi í fún mi mo sì jẹ bẹ́ẹ̀ ni òun kò lè kú títí ayé mọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ọba gbọ́ ọ̀rọ̀ yìí ó pa á láṣẹ fún àwọn màlẹ́kà pé bí mo bá ti gbé àárín àwọn ọmọ ènìyàn fún 70 ọdún kí wọ́n mú mi wá sí etí ibodè ọ̀run. Ìdí rẹ̀ sì ni èyí tí ìwọ fi bá mi ní ìhín níbi tí mo ti ń gbọ́ àkùkọ ọ̀rọ̀ èmi náà bàbá onírùngbọ̀n ìyẹ̀wù kẹ́ ẹni tí ń gbébi gegele òkúta. Ṣùgbọ́n ìwọ ọ̀rẹ́ mi ńgbà tí mo wà ní àárín àwọn ọmọ ènìyàn mo rí púpọ̀ nínú àṣírí wọn. Ìwọ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀kan nínú àwọn ìwà búburú tí àwọn máa ń hù. Jẹ́ kí n sọ̀rọ̀ nípa ìlara wọn. Èmi ni mo wí fún ọ bí ayé yí padà tó bẹ́ẹ̀ tí àgùntàn ń lóyún ewúrẹ́ tí ológbò sì ń lóyún àkùkọ inú onílara kò ní dùn láíláí. Onílara kìí fẹ́ kí ẹlòmíràn lọ síwájú àfi òun. Onílara kìí fẹ́ kí ẹlòmíràn mọ ìwé àfi òun. Onílara kìí fẹ́ kí a fẹ́ràn ẹlòmíràn àfi òun. Onílara kìí fẹ́ kí ẹlòmíràn dépò ńlá àfi òun. Onílara kìí fẹ́ kí ẹlòmíràn kọ́ ilé àfi òun o. Onílara kìí fẹ́ kí ẹlòmíràn ní ọmọ tí ó ní lárí àfi òun. Bẹ́ẹ̀ ni ayé kún fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn a kò sì lè ṣàìṣaláì rí àwọn tí yóò máa lọ síwájú lọ́nà wọ̀nyí. Bẹ́ẹ̀ ni bí wọ́n bá ti ń lọ síwájú ni inú onílara yóò máa bàjẹ́ o. Nítorí náà inú onílara kò lè dùn láì bí ayé yí padà bó dọ̀run. Fetísílẹ̀ kí n sọ̀tàn kékeré kan fún ọ. Lọ́jọ́ kan ńgbà tí mo fi wà láàrin àwọn ọmọ ènìyàn ọkùnrin kan wà lẹ́bàálé wa. Ọkùnrin náà tálákà púpọ̀ ó sì níyàwó kan. Ìyàwó yẹn fẹ́ràn ọkọ rẹ̀ púpọ̀ títí wọ́n sì fi wà nínú ìpọ́njú yìí kò fọkọ rẹ̀ sílẹ̀ lọ́jọ́ kan o. Nígbà tó ṣe ọkùnrin olówó kan pinnu láti ràn tálákà yìí lọ́wọ́. Olówó náà ó ní ilẹ̀ kan tí ó kún fún igi ọ̀pẹ. Ó pe ọkùnrin yìí ó sì bá a ṣètò wípé kí ó máa dá ẹmu lórí ọ̀pẹ wọ̀nyí. Nígbà tó bá dá ẹmu náà tán tí ó tà á kí wọ́n jọ máa pín owó tí ó bá ti bẹ̀ jáde ní dọ́gbandọ́gba. Ó fún tálákà yìí ní owó tí yóò fi ra kèrèǹgbè àti gbogbo nǹkan fífi dá ẹmu. Inú ọkùnrin náà sì dùn púpọ̀ ó múra lọ́jọ́ kan. Ó lọ sí oko náà ó dá ẹmu wọ́n sì so àwọn akèrèǹgbè wọ̀nyí mọ́ orí ọ̀pẹ nírètí pé ńgbà tí ó bá di ọjọ́ kejì tóòrùn bá dé òun ó bá ẹmu nínú àwọn akèrèǹgbè wọ̀nyí òun ó sì tà á. Òun àti olówó náà yóò pín owó tí ó bá ti bẹ̀ wá ní dọ́gbandọ́gba. Ńgbà tó dọjọ́ kejì tí ọkùnrin yìí lọ sídìí ọ̀pẹ wọn nì ó bá àwọn akèrèǹgbè tí ó ti so mọ́ ọ̀pẹ ní ilẹ̀ ní fífọ́. Eléyìí yà á lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ó sì dùn gidigidi. Ńgbà tí ó padà dé ilé ó mú owó díẹ̀ tó wà nọ́wọ́ rẹ̀
ó sì fi ra àwọn akẹgbẹ mìíràn ó lọ so wọ́n mọ́ orí ọ̀pẹ, ṣùgbọ́n nígbà tó tún débẹ̀ lọ́jọ́ kejì ó bá àwọn akẹgbẹ wọn nì ńlẹ̀ tí wọ́n sì tún ti fọ́ o. Èmi tí tòótọ́ ọkùnrin yìí tún wá ọ̀nà mìíràn o. Orí owó ó tún ra àwọn akẹgbẹ mìíràn ó sì pinnu láti rí nǹkan tí ń fọ́ akẹgbẹ ọ̀hún. Nígbà tí ó dá ẹmu tán kò lọ sílé o. Ó gun orí igi kan lọ ó wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn akẹgbẹ ọ̀hún. Ó dúró títí ilẹ̀ sì fi ṣú, bẹ́ẹ̀ kò rí nǹkan kan. Òun náà ó sì kọ̀ kò lọ sílé o. Nígbà tó ṣe àdàánú ọ̀gànjọ́ nǹkan, ọkùnrin náà rí nǹkan kan tí ń bọ̀ nídìí ọ̀pẹ. Ó sì wò dáadáa, ó rí wípé láti ẹsẹ̀ nǹkan náà sí ìsàlẹ̀ jẹ́ ti ènìyàn, ọwọ́ rẹ̀ sì jẹ́ ti ènìyàn pẹ̀lú, ṣùgbọ́n orí àti ara àyọkù jẹ́ ti àgbọ̀nrín pátápátá o. Nígbà tí abàmì yìí dẹ̀dí ọ̀pẹ wọn ni ó bẹ̀rẹ̀ sí í gùn wọ́n lọ́kọ̀ọ̀kan, ó ń gbé ẹmu orí wọn. Ìgbà tí ó bá sì da ẹmu inú akègbè orí ọ̀pẹ kan sínú akègbè ńlá tí òun gbé lọ́wọ́ tán, á ju akègbè tí orí ọ̀pẹ sílẹ̀. Eléyìí ni a ṣe fọ́. Bẹ́ẹ̀ ni o, ó bẹ̀rẹ̀ sí í fọ́ àwọn akègbè orí ọ̀pẹ wọ̀nyí bí ó ti ń lọ láti ọ̀kan dé ọ̀kan. Ibi tí abàmì ẹ̀dá náà ti ń ṣe èyí ni ọkùnrin yìí ti kígbe ńlá. Kí a ṣe báyìí tó ṣe ń fọ́ akègbè mi. Ìgbà tó sì kígbe, ẹ̀dá yìí gbé akègbè ẹmu ńlá tirẹ̀ ó ń sáré lọ. Ọkùnrin náà sì ń sá tẹ̀lé. Ilé lọ, ilé lọ, wọ́n sì ń sá tẹ̀lé àwọn. Òṣùpá olómìnirò. Ẹ má jẹ́ tàn yín o. Òṣùpá dàbí ọ̀sán. Wọ́n sáré títí ilẹ̀ fi mọ́ síbẹ̀. Ọkùnrin náà kò padà o. Ilé lọ. Ó sì lé títí wọ́n fi dé ibi ẹsẹ̀ òkè kan. Ọkùnrin yìí tún tẹ̀lé. Bí ó ti ń gòkè yìí dé orí lọ́rùn tán, ọkùnrin yìí bára rẹ̀ láàrin onírúurú ẹranko gbogbo inú ayé yìí. Wọ́n wà nínú ìgbìmọ̀ wọn, wọ́n ń ṣèpàdé lọ́wọ́lọ́wọ́. Ńgbà tó yọ síbẹ̀, abàmì ẹ̀dá náà ṣubú lulẹ̀ sí àárín àwọn ẹranko wọ̀nyí. Ọkùnrin náà sì dúró pẹ̀lú ìbẹ̀rù láàrin wọn o. Kìnìún ọba ẹranko bínú gidigidi nítorí ìbànújẹ́ ni ó jẹ́ fún wọn láti rí ènìyàn tí ṣọ̀tá wọn, èyí wọ́n dá àwọn ẹranko náà gbó láàrin wọn. Ọba yìí sì pa á láṣẹ pé kí wọ́n pa ọkùnrin náà. Ṣùgbọ́n bí ó ti pàṣẹ náà tán ni ọkùnrin yìí tọrọ gáfárà lọ́wọ́ àwọn ẹranko wọn ní wípé kí wọ́n dẹ́kun jọ̀ọ́ fi ìdẹ́nu o, kí wọ́n fún un láàyè kóun sọ tẹnu òun. Wọ́n sì gbà bẹ́ẹ̀ fún. Ọkùnrin yìí wá bẹ̀rẹ̀ mú ìtàn. Ó sọ bí òun ti ṣe jẹ́ tálákà tó lówó kan ṣàánú òun, àti bí òun àti olówó náà sì ti ṣètò nípa ẹmu, àti bí òun ti ṣe bá akègbè ẹmu òun ní fífọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà kó tó di pé òun pinnu àti mọ nǹkan tí ń fọ́ òun lákègbè ẹmu bẹ́ẹ̀, àti bí òun ti ṣe rí abàmì ẹ̀dá náà tí òun sì ní láti lé e títí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn ẹranko. Ńgbà tọkùnrin yìí parí ọ̀rọ̀ rẹ̀, inú
bí àwọn ẹranko púpọ̀ sí ẹ̀dá burúkú náà tí ó ń fún ọkùnrin yìí lákègbè ẹmu. àṣé àgbọ̀nrín ni àwọn ẹranko ni ó ń rán kí ó lọ rèé máa ra ẹmu fún wọn ní àkókò ìpàdé. wọ́n sì máa fún un lówó wípé kí ó tó jáde sí ìlú kí ó sọ ara rẹ̀ di ènìyàn kí ó sì ra ẹmu. ṣùgbọ́n dípò kí ó ṣe bẹ́ẹ̀, àgbọ̀nrín á fi owó sí àpò ara rẹ̀, a máa jí ẹmu ẹlẹ́mu káàkiri orí ọ̀pẹ. a sì wá máa sọ fún àwọn ẹranko pé rírà lòún rà á. nítorí èyí, ẹsẹ̀ kan náà ni wọ́n pa àgbọ̀nrín olè tí ń gun orí igi ọ̀pẹ kiri o. àánú ọkùnrin yìí sì ṣe àwọn ẹranko wọ̀nyí nígbà tí wọ́n sì ronú ohun tí wọ́n ìbá ṣe fún un títí wọn kò mọ̀. wọ́n fún un ní agbára àti máa gbọ́ ohùn àwọn ẹyẹ àti ohùn àwọn ẹranko bí wọ́n bá sọ̀rọ̀ sí ara wọn. ṣùgbọ́n wọ́n pa á láṣẹ ò wípé ọkùnrin náà kò gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni pé òun gbọ́ èdè ẹyẹ àti tẹranko, àti pé lọ́jọ́ tí òun bá fìdí àṣírí náà hàn mọ́ ènìyàn, ọjọ́ ọ̀hún gangan ni ó kú o. Òṣùpá olómi róró. bí mo ti ń bá tàn ń bọ̀ bẹ́ẹ̀ lọkùnrin yìí yí padà wá sí ìlú pẹ̀lú ẹ̀bùn ńlá yìí tí ó sì ń bá yòókù gbésí ayé rẹ̀ lọ láì fìdí àṣírí náà hẹnẹkẹ́nẹ. nígbà tó sì àdọjọ́ kan báyìí ń kọ́ bí ó ti jókòó sí àgbàlá rẹ̀ tí ń ṣeré ní ìrọ̀lẹ́ ni ó gbọ́ o tí àgbébọ̀ adìyẹ kan ń sọ fún àwọn ọmọ rẹ̀ kí wọ́n ṣọ́ra o, kí wọ́n kúrò ní ibì kan báyìí nítorí bí wọ́n bá dúró pẹ́ níbẹ̀ tí wọ́n ń tan lẹ́ẹ̀bẹ̀, wọn kò ní pẹ́ rí àpò owó góòlù ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé ẹni tí ó ní ilé náà ó sì lè lọ rèé rí. báyìí ni àwọn ọmọ adìyẹ náà ń sọ fáwọn ọmọ rẹ̀ láì mọ̀ pé ọwọ́ onílé ni ó ń sọ̀rọ̀ sí o. nígbà tí ó sì ti parí ọ̀rọ̀ rẹ̀ làwọn ọmọ náà ti kúrò ńbẹ̀ tí wọ́n sì ń ṣeré, wọ́n tẹ̀lé ìyá wọn, wọ́n ń wo oúnjẹ òòjọ́ wọn lọ. báwọn adìyẹ wọ̀nyí ti á lọ tán ni ọkùnrin náà mú ọkọ́ tí ó mú àáké àti ohun tí wọ́n lè lò láti gbẹ́lẹ̀ tó sì mú lọ bẹ̀. láìpẹ́ ńkọ́ títí ń gbẹ́lẹ̀ náà ó kan àwọn àpò owó tí adìyẹ náà sọ̀rọ̀ rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí í kó wọn. láti ọjọ́ náà wá ní àyípadà rere tí á dé bọ́kùnrin tá à ń sọ̀rọ̀ báyìí o. ó sì á dolówó tí òkìkí rẹ̀ sì gba gbogbo agbègbè náà kankan. wọn ò ní rìnjọ báyìí lọ o. ibi tí wọ́n dá a dúró dé rèé. Òṣùpá olómi róró. adùn ní Yorùbá. wọ́n ṣe ojú òpó lẹ̀, wọ́n sì gbà bí èpè kan tàbí méjì. kí n tún máa lọ lónìí. ẹ má gbàgbé ibi àbátan èdè o. Igbó Olódùmarè là ń kà lọ́wọ́lọ́wọ́. Ó ń jẹ́ kí n ṣeré alẹ́ o. 08118002723 ní nọ́mbà tó wọlé sọ́dọ̀ mi. Òṣùpá o. kí ni tẹ́ ẹ fẹ́ bá mi sọ? ní labala ìtàn ìtẹ́ kan tí a gbọ́ láṣálẹ́ yẹ ká alẹ́ o. yóò dà fún yín ó kọ òyìnbó tí ń pè mí.
yóò dà fún yín ò kí n tẹ ẹ fẹ́ bá mi sọ. ẹ fẹ́ kí mi yóò dà fún yín ìbànújẹ́ ayé ò ní kàn yín ẹ ṣé o. nínú ẹyẹ oko apanọ́nà o. ẹ káalẹ́ o. Hello? ẹ ṣeun ẹ káalẹ́ ó kọ́ yín bọ̀ ẹ̀ dín pẹ̀mẹ́. yóò dà fún yín ó kọ́ yín o. Ìtàn yẹn máa ń gbọ́ ó máa fọ́ èèyàn lórí gan ìbúlẹ̀ sí rí ìtàn yẹn gan. Bàbá wa dí o fagbó àwọn kọ́ ẹ fẹ́ kó parí mọ́ a tún tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ ṣeun yóò dà fún yín o. yóò dà fún yín ìbànújẹ́ ayé ò ní kàn yín ẹ má yòókù mi ọlọ́ṣẹ̀ọ̀ṣẹ̀ ní kẹ́ máa gbọ́ ẹ káalẹ́ o. yóò dà fún yín ẹ káalẹ́ ó kọ́ yín bọ̀ ẹ tí ń pè mí. yóò dà fún yín ẹ ṣeun bó o lẹ tún ti rí ìtàn tòní ṣé o. èyí wọn ò jàgàrà ẹ káalẹ́ o. ẹ ṣeun yóò dà fún yín ẹ káalẹ́ ó kọ́ yín bọ̀ ẹ tí ń pè mí ẹ ṣeun. àmín ìyá Glory ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun ó tún dọ̀sẹ̀ tí ń bọ̀. ṣé ilẹ̀ gbẹ́pẹ̀ kan ṣe báyìí ṣá àkókò méṣe ti lọ ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. yóò dà fún yín ẹ káalẹ́ ó kọ́ yín bọ̀ ẹ tí ń pè mí pàápàá. ìyá Tolú ni láti ní ẹ kó ètò sà. yóò dà fún yín ẹ ṣé o. àgbàdo ètò yín o. yóò dà fún yín ẹ ṣé o. ẹ ṣe sà òun dúpẹ́ o. ayọ̀ là ó sùn ó dàárọ̀ o. èrò lójú owó rí ojú yín ò ní rí ibi nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí lẹ́yìn ètò rẹ o 08068130727 lẹ́ẹ̀kan sí 08068130727 ní nọ́mbà tó wọlé sọ́dọ̀ mi ìbànújẹ́ ayé ò ní kàn yẹn dátún pàdé ó tún dọ̀ọ́dún tó ń bọ̀ kélédùn àkóso àjùgbà náà lọ òun ayọ̀ la ó sùn ó dàárọ̀ o ó tún dọ̀ọ́dún tí ń bọ̀. bẹ́ẹ̀ni bá fọ nígbó tìgbó tìjú á lè títì bí kìnìún bá bú ramúramù gbogbo ẹranko àgbà lọ́lọ́. New Cruise 92.7 wà á bá gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ní máa fẹ́ tiwa. Àwa la gbẹ́dẹ̀gbẹ́yọ̀ amúlùdùn tí ń sọ ní ìdọ̀rẹ́ rédíò ẹ̀ má yẹ kó náà. New Cruise 92.7 FM Ìkẹrẹ́ làwà ẹ̀ máa gbọ́ wa.